ọ̀ká lára pópó ọgbọ́n ọ̀kájẹrò kú mọ̀ ọ̀káwọ́rẹ̀gùn àga wọn kú àṣeyọrí mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjíire gbogbo bíkíbi tátẹ́gùn ètò ìtí bá ń fẹ́ dé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lápá abẹ́hùn ó kọ́ mi ò yípadà ọláwọlá mọ̀rúfà abíọ́lá náà ni ojú àjà ń bàdàn ọ̀yọ́ ọmọláàfin òtún pàtẹ́kẹrẹ mọ́dé ọmọ àtìbà àwa aláàmọ̀wá ẹ̀yìn náà láàmọ̀ bá nǹkan ò ní ṣe kò ní sọmọ fún yín àwọn ajínigbé ò ní jí yín gbébèrè owó àní bọ́wọ́ lọ́wọ́ àní bọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ njó ebi ń palẹ̀ àní sílé ojú ebi pọ̀nà gbogbo wa ò ní rìn lọ́nà ọ̀dà sẹ́ńtì òdùmọ̀rẹ́ ọ̀rẹ́ ti jáde àṣẹ ti mọ̀. ẹ mọ̀ òpó tó jọ méjì jọ mẹ́ta yẹn olólùfẹ́ mi pé wọ́n ń sa àwọn èèyàn sáà ń táàgì mi alábòsí ni ọ̀ sọ̀rọ̀ lórí ìsàwó ọ̀sọ̀ lórí ìjẹ́bà nítorí bá tún àbùkù ti kan láàfin yín ò ní sọ̀rọ̀ ń bẹ èmi ọmọ ń gọ ẹ̀yọ ajísọ́lá ni mí ọmọ kẹlẹ́ ogun òkú àlàkẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ ṣébì kan lè wà sátá láàfin ọmọ lọ tí ì ní ibà lọ tàbí tí ì ní tẹ̀lé lọ́yọ̀ọ́ mọ̀ ni ẹ dákun ṣé kí n kílẹ̀mù lu yín ni ètí ọ̀kọ̀ọ̀kọ̀ pọ́sibú nù ẹ kọ́kọ́ lọ́yọ̀ọ́ yín gùn bẹ́ẹ̀ bọ́ kọ́wọ́ kan àdán mi ó sì máa fi rọgì báyìí ni ṣe rí àwọn nǹkan kan tí ọ̀kọ̀ọ̀kọ̀ yà wọ̀n èèyàn ni pé ẹ̀dá kan ò ní jí kó pèrè lálábòsí ṣùgbọ́n alábòsí mara ẹ̀ bẹ́ẹ̀ ni alábòsí ọmọra rẹ̀ tó rògùn ò ní kùn kó nú ọmọ mọ̀nú àkọ́kọ́ mo kọ́kọ́ kí yín fáwẹ̀ ọjọ́ bíi mélòó kan tẹ́ ẹ gbà ẹ̀yin blọ́gà tẹ́ ń takò aláàfin lórí social media mo rí pé ẹ gbà àwẹ̀ fọjọ́ pípẹ́ torí pé ẹ̀rí ń tẹ́ gbé ṣùgbọ́n gbà tọ́lọ́run ó ṣiṣẹ́ ìyanu rẹ̀ ọlọ́run pé káwọn nǹkan kan ó ṣẹlẹ̀ kẹ́tún rí nǹkan gbé kí mo wá rí pé kíní yẹn àṣejù tí ń wọ̀ ọ́ bọ̀ torí pé kò yé yín mọ́ ó ti ń palaka yín torí tí ọba máa palaka yín ni aláàfin lọ ìlú jẹba ní Kwara State nígbà tí wọ́n ń lọ wọ́n yàdọ̀ gọ́vnà Kwara State wọ́n ṣe ẹlẹ́mbẹ̀nsì àkọ́kọ́ kọ̀kọ́kọ́ rọrùn káláàfin wọn máa lọ sí ìlú jẹba nígbà wọn ti lè yàdọ̀ gómìnà kí wọ́n mọ̀ kọ́kọ́ sọ fún gómìnà pé ibi báyìí ni mò ń lọ lílọ tí wọ́n wá lọ yẹn kí lẹ ṣe rò pé wọ́n lọ create ọ̀tẹ̀ mbẹ̀ kí lẹ ṣe rò wípé ó pọn dandan kí wọ́n ó take permission lọ́wọ́ emir tẹ́ bá wá ní ó yẹ kán tèkẹ́ ókè àwọn kan ló dùn mí fún ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kí n tó máa wọnú ọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn nǹkan tí ọ̀kọ̀ọ̀kọ̀ yé wa torí ojú tá a fi máa ń rí ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú tí wo fi wò ọ̀tọ̀ ojú tèmi náà fi wò ọ̀tọ̀ ni torí pé ebi ní pani bákan náà ọ̀rọ̀ yìí dùn ní bákan kan náà emir of Ìlọrin olúwa mi ti lọ fìgbà kan kiri ìyẹn kábíyèsí aláàfin nígbà tí bàbá débẹ̀ pẹ̀lú ọjọ́ orí bàbá yìí bàbá tẹ̀ fún láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní tẹ́ sọ ẹ̀yin yìí náà ni o tọrọ ẹnu yín ọmọ ọdún kàrà yọ ọmọ ọdún koro ni Elédùmarè ló kúkú pa láàfin Ọ̀yọ́ ló pè ní kúlọ ìlì ṣé kúlọ ìlì ni àbí Ọlọ́run ló pèlè po rọ̀bì fún yín ẹ máa fi tajà lọ àbí àmọ́ àkàn mọ̀ pé n tẹ̀ ń jẹ lára Aláàfin torí pé ẹni tí ń jẹpo ẹni tí ń jata ẹni tí ń jẹyọ ẹni tí tó ń sọ̀rọ̀ ẹni láìda bó bá lálẹ́ òun tọ̀ ń lè mọ́ láàárọ̀ bó bá sì láàárọ̀ kò ní lálẹ́ torí pé ẹni ó bá dalẹ̀ ẹni ó bá dalẹ̀ ò ní dalẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ pé ẹ̀ ń polongo rẹ̀ náà ẹ fi ń bọ́mọ ẹ fi ń bọ́yàwó ẹ fi ń rán ọmọ nílé ìwé ààyè kan nìyẹn lọ́tọ̀ àwa ò bá yín jà sí Elédùmarè ló ṣe abẹ́ èmi mọ̀ pé njọ́ wọ́n ti gbé fìtílà kalẹ̀ bí èèyàn tán náà gba lára rẹ̀ iná òun ò ní dínkù ó ní tẹ́ ẹ sọ tọ́ Aláàfin wa gbéra etí ń dùn ọ̀pọ̀lọpọ̀ èmi mọ̀ ṣùgbọ́n ààyè ò tíì sí fún wa láti sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí láti jẹ́ pé ká ṣàlàyé ti mẹ́ńbẹ̀ fún yín bẹ́ẹ̀ ni nígbà tó bá tó àsìkò àti su fùrọ̀hálà èmi kàn mọ̀ pé ẹnu lẹ́sẹ̀ fi pàkúrẹ́ ojú ọ̀nà ní wọ́n pàjàkúta ọ̀la wọ́n pàjàkúta mọ̀ pé ẹnu lẹ́sẹ̀ fi pàkúrẹ́ ojú ọ̀nà Aláàfin ti kádùn lórí àlééfà o ń tẹ̀ wájú ni o ẹ má fọkàn sí o àtẹ̀yìn tí wọ́n ń rán àtẹ̀yìn tẹ̀ ń jíṣẹ́ àtẹ̀yìn tí wọ́n rán látòkè àtẹ̀yìn tí wọ́n rán látàpá àyín àtẹ̀yìn tí wọ́n rán látàpá àyín kálukú ọjàrà mọ́ ẹ máa jẹun àsìkò ọbẹ̀ yín ló jẹ́ yìí ẹ wo ẹ máa jẹ búrẹ́dì lọ wọ́n ń dín ẹyin lọ fún yín nígbà àwọn ọba dín yín tán ẹ ti jẹ búrẹ́dì dé sálẹ̀ bẹ́ẹ̀ bá wá jẹ dé sálẹ̀ tẹ́ jẹ tán tẹ́ jẹ yín sí ẹ̀ ń bọ̀ wá jìyà yín lójú páálí tọ́ èmi ti yín tòótọ́ ẹ̀yin olóríire tẹ́ ẹ̀ máa fẹ́ gbọ́rọ̀ gidi
Aláàfin wa lọ sí Jẹ́bà, Aláàfin lọ Ṣàó, wọ́n ṣàpọ́nlé bàbá yìí, wọ́n kí wọ́n yìn. Point méjì, evidence méjì làwọn kan proof. Àwọn kan tiẹ̀ ní àwọn ìgbìmọ̀ Ìlọrin wọ́n ní kọ lẹ́tà. Ó yẹ wọ́n kọ lẹ́tà, kò sí tó burú mbẹ̀. Èmi ò rálẹ̀ ibú nù lẹ́tà tí wọ́n kọ, kódà kò sí inú eré ibú fọmọ Yorùbá tó bá lọ́pọlọ. Gbogbo alámọ̀ ìṣòro tí Jẹ́bà àti Ṣàó tí wọ́n ń kojú látàrí wípé wọ́n pariwo, wọ́n kílèmù pé ọmọ Yorùbá làwọn, tó sì jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n. Ẹnìkan ló dùn mí fún, ṣùgbọ́n kì í ṣẹni mo lè fún lésì lórí social media, torí pé èèyàn mi ni. Òun náà ní ta lọ́lọ́hun. Òun náà ní ta lọ́lọ́hun. Ó jẹ́ nìkan tí mo máa ń kọ̀ka rẹ̀, tí mo máa ń fi wé bò. Ọ̀rọ̀ tó sọ ní wait ó ní ìtumọ̀ dáadáa. Láǹfààní àti play rẹ̀ ó ní ìtumọ̀, ṣùgbọ́n àgbékalẹ̀ rẹ̀ ọ̀rọ̀, torí pé mo rí pé ẹni tí máa ń fẹ́ràn àṣà àti ṣe, torí pé ó ní ìṣẹ̀ṣe ni, ó dẹ̀ fẹ́ràn àṣà tó jẹ́ mọ́ ti Yorùbá, pàápàá jùlọ ó máa ń ṣe bíi pé ó fẹ́ràn Yorùbá. So èmi wá rò pé tí ìgbésẹ̀ kan bá wáyé ní dáadáa lórí Yorùbá sí Yorùbá, ó yẹ kó ní àgbékalẹ̀ tó dáa ju tó gbé kalẹ̀ ń lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ èmi àti ta lọ́hùn yìí sọ̀rọ̀ orí social media. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ wọ́nà wọn ni, torí pé tí n bá kọ̀ka rẹ̀ ní gbé pamọ́ ń fi wébò, wọn bó náà bá ṣe kọ̀ka mi yóò yí lásọ, yóò fi sínú kólà. Now àwọn kan bẹ sẹ́rí, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ńlẹ̀ èèyàn máa ń fèsì sí, gbogbo ọ̀rọ̀ ló lé sí, àmọ́ kì í ṣe gbogbo. Àwọn kan bẹ sí pé ọ̀rọ̀ wọn ò ní ìdí èsì, àti mọ̀ pé tí wọ́n jẹ ìní wọn ń wà. Èmi fẹ́ béèrè wọn ni pé dúró, mọ̀mọ́ ti rí ẹ̀gbọ́n mi olójú dúdú, mo ti rí wọn ti pẹ́, àbí sólójú dúdú ni ó kọ wọn, àbólógun dúdú, mo ti gbòòrò wọn ti pẹ́. Àwọn ẹ̀gbọ́n mi ní Pẹ̀tùmọdù, mo ti rán náà ti pẹ́, pé sí ò sí o gangan, kó tó wá di pé wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ pé kódà wọ́n sọ̀rọ̀ gan láìpẹ́ pé Aláàfin dẹ̀dẹ̀ àwọn kìíní àwọn tí wọ́n àjọ yà, Aláàfin tá a jọ dẹ. Now ibi tí mo fẹ́ lọ tó jójú lówó ọ̀rọ̀ rèé, Aláàfin lọ rèé kí wọn. Àwọn kan ní àléébù bẹ̀ ni pé Aláàfin ò gbàṣẹ lọ́wọ́ emir. Àwọn kan ní àṣejù bẹ̀ ni wípé Aláàfin ó trespass, torí pé ó ti rìn ní interstate, ó ti kúrò ní state ẹ̀, ó ti lọ sí state míì. Àwọn kan ní ọ̀rọ̀ tó sọ níbẹ̀ wípé Ọ̀yọ́ ló ní Jẹ́bà, Jẹ́bà ló ní Ọ̀yọ́, tí ń bí àwọn kan nínú. Àwọn kan ní aláwọn sáà ti sọ níṣẹ́ wípé yóò sá mọ̀ tẹ́kì ni. Ògo ni f'Elédùmarè, ọba akọ́dá ayé, ọba àṣẹ̀dá ayé. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́, tẹ́ bá gbà wípé b'Aláàfin ṣe lọ ó trespass, ìwọ gangan fúnra rẹ tó kì í sọba, ṣé tó o bá ní ọmọ ìyá ní north ò gbọ́dọ̀ wá lọ mọ́? Tó o bá ní ọmọ bàbá, tàbí o bá lọ́rẹ̀ẹ́, tàbí o bá ní ojúlówó èèyàn kan tó ṣe pàtàkì sí ẹ, ṣó o gbọ́dọ̀ wá lọ sílùú mi mọ́? Kí wàá ní t'Aláàfin sọ tó di wàhálà? Àbí tẹ́ ẹ ṣe rò pó pọn dandan? s'Aláàfin ṣẹ̀ṣẹ̀ ń lọ fíṣítì ọba ní Kwara State ni? Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tí ọba nídìí, obìnrin ìjẹkùmólú, obìnrin tó bá jẹkùmólú àjẹpẹ́ kópa kọ́ ní ilé wọn ni. Láìpẹ́ yìí tí n bá ka ìrìn Aláàfin láti ilẹ̀ yìí lọ sí Òòró, tàbí lọ sí Ọ̀fà, tàbí lọ sí Òmù-àrán, tàbí lọ sí ìlú kan tá a kàn tòsí nìyí, ó sì ní mọ̀dáko òun, téèyàn bá gba Ọ̀fà tó bá jáde tó fẹ́ kọjú sọ́nà Òòró, ìlú téèyàn kàn, mo ti gbàgbé rẹ̀, ṣùgbọ́n wọ́n rántí kó tó di pé wọ́n parí ètò. Ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ́ńbẹ́ t'Aláàfin ti lọ fíṣítì wọn gẹ́gẹ́ bí ọba alẹ̀ Yorùbá, t'Aláàfin sì lọ fìfẹ́ hàn sí wọn. Nígbà t'Aláàfin sì ṣe débẹ̀, inú dálọ́ọ̀gì tó kọ́mọ̀ f'Aláàfin láti máa fi béèrè fúnfẹ́ Yorùbá iná ni wípé Ọ̀yọ́ ló ní Ọ̀fà, Ọ̀fà ló ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ló ní Òòró, Òòró ló ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ló ní Àjàṣẹ́, Àjàṣẹ́ mo fẹ́ rántí, àtàwọn ìlú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tá a jọ mọ̀ wípé torí gbogbo wa gbà wípé ìdí kan ìnílẹ̀ Yorùbá níbi tífẹ̀ bá wà, tí kì í bá ṣe ibi tá a ti fẹ́ ṣàbòsí,
tàbí tá a sáfẹ́ járawọ ẹnìkan fẹ́nìkan, gbogbo wa kọ́kọ́ mọ̀ ń gbà pé ìdí kan nílẹ̀ Yorùbá, àdẹ̀gbà pé Aláàfin ọba alẹ̀ Yorùbá ni. Gbogbo àwọn ọba tí sì ń dọ́dọ̀ wọn yìí náà ọba alẹ̀ Yorùbá ni wọ́n. Kí wàá ló burú jù nínú k'Aláàfin sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà, Jẹ́bà ló ní Ọ̀yọ́, bá a láìfi. Àkọ́kọ́ ẹnìkan tọ́ka sí inú ọ̀rọ̀ rẹ̀, ọ̀rẹ́ mi Talọ́lọ́hun, ó ní ìtàn pé ọba ló ní kinní kan téèdé Dàhọ̀mì téèdé Jẹ́bà pé ńlá Aláàfin lọ proof lọ́hùn. Ó ṣe máa proof yẹn. Ó rí bẹ́ẹ̀ nígbà wáṣẹ̀. Gbogbo wa sì ti mọ̀ pé gbogbo nǹkan lákòókò yìí ó ti wà lọ́wọ́ gọ́fìmẹ̀ntì. Ó lójú ibi táṣe ọba dé. Ṣùgbọ́n àṣẹ gọ́fìmẹ̀ntì ò sọ pé kọ́ba kan má lọ fíṣítì ọba kan. Àṣẹ gọ́fìmẹ̀ntì ò sọ pé kọ́ba kan kó mọ́ appreciate ọba kejì ẹ̀. Kí ló dé? Bí ọba ní sọ́ba ńlẹ̀ Yorùbá mọ́, ẹ ṣe kúkú jókòó gbìmọ̀ kẹ́ ẹ pa ọba run. Ká mọ̀ pé gómìnà náà ni ó mọ̀ pàṣẹ ìlú. Ká mọ̀ pé kò sí ti ń jọba mọ́. Èwo làkúkú ìjòyè tó sàn jẹnu mi ọ̀kálù lọ. Àwa yìí náà dẹ̀ ni, àwa náà là ń fẹnu yẹpẹrẹ àwọn ọba ọ̀hún. Àwa náà là ń fẹnu járawọ̀ àwọn ọba ọ̀hún. Kí ló dé tó ṣe pé oyún ẹrú ní dẹjọ́ tí wọ̀fà ní dọ̀ràn? Lọ́wọ́ pé èèyàn mú máìkì báyìí ní tó ti mọ́ lánàá kárátà rẹ̀ tó fi ákáṣífù yìí lórí. Orí t'Aláàfin gbé wáyé yìí ni o, orí ariwo. Ẹ pàtẹ ikú ni ẹ̀yìn, ẹ pàtẹ ikú ni. Yóò sì lòjọba rẹ̀ torí kì í ṣagbára èèyàn, agbára ṣẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni, ẹyọ kan tèmi kan mọ̀ tí mo máa fi kún ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ Aláàfin ni pé tó bá ṣe pé Aláàfin wá, ó wá jíṣẹ́ f'Ọ̀yọ́ ni. Tó bá ṣe pé Aláàfin wá jíṣẹ́ fúnlẹ̀ Yorùbá ni, tí kì í ṣe mọ́ tara ẹni nìkan ló bá wá. Ó dá mi lójú pé gbogbo pé bẹ́ẹ̀ bá ṣe ń dìtẹ̀ rẹ̀ yóò mọ̀ ga sí ni, yóò mọ̀ dẹni gíga nú ayé ni, tí kì í bá ti ṣe mọ́ tara ẹni. Àyàfi òdìjọ́ tó bá tó ní ìmọ̀ tara ẹni nìkan torí ìfẹ́ tèmi nìkan ló ń bá fi ń ṣe gbogbo ohun tí ń ṣe. Ìjọ́ náà lẹ́ẹ̀tọ́ rí mu, ìjọ́ náà lẹ́ẹ̀tọ́ sọ̀rọ̀ tí ó tó ṣe mọ́ lára. If not, torí mo mọ̀ wípé ìtòsó ńlẹ̀kẹ̀tẹ̀ bọ́tì díẹ̀ ta lọ́sẹ̀ ní ọ̀rà tí ò jẹ́ orówó san. Kì í ṣ'Aláàfin nìkan lọ́ba tí ń lọ kí ọba ẹgbẹ́ ẹ̀. Kì í ṣ'Aláàfin nìkan lọ́ba tí ń sọ̀rọ̀ nípa ọba ẹgbẹ́ ẹ̀. Orí tó mú wáyé ni, ipò t'Ọ̀yọ́ sì wà nú ayé ni. Àwa tí ẹ̀ dúpẹ́ ẹni ayé òjò ó gbádùn ó sàn jẹ́ ní ayé gbàgbé ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ń sọ pé Ọ̀yọ́ ò jẹ́ nǹkan, Ọ̀yọ́ ò tó nǹkan, Ọ̀yọ́ ò tó ti ń pera rẹ̀, ẹ̀ sì dákẹ́ ẹ máa wò kẹ́ ẹ filẹ̀ kẹ́ ẹ jẹ́ k'Ọ̀yọ́ waste kẹ́kàn wípé ṣe bọ́ Ọ̀yọ́ ni gbàdọ̀ tó ṣe ò ní wéètì. Torí mo mọ̀ wípé ìt'Aláàfin Ọ̀yọ́ ń ṣe yìí ti ń di wàhálà fún yín. Táwọn ìlú míì bá ṣe ẹ lè mọ́ ríro. Kò sì sílùú tí ò nípọn, kò sílùú tí ò nípọn, kò sílùú tí ò wúwo. Ọ̀pọ̀lọpọ̀ wá ń wò pé bóyá torí pé Aláàfin kò tí ì lọ rèé ṣàbẹ̀wò sí Ọ̀ọ̀nìrìṣà, bóyá ní ń fa gbogbo ojú láìfi tọ́pọ̀lọpọ̀ fi ń wo tí ń bẹ ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, ẹ kọ́kọ́ lọ mọ nǹkan dájú pé kódà kọ́ ọmọ ọjọ́ mọ primary school, òun náà ní ti ń forí rẹ̀ rò àtúnṣe ń tẹ́ kò sí lọ́pọlọ. Ibi tẹ́ ẹ bá dẹ̀ rí nà dé, ibẹ̀ lẹ́ẹ̀sọ́ dé. Ibi tẹ́ ẹ bá mọ̀ mọ́, ibẹ̀ náà lẹ́ẹ̀rí mọ́, ibẹ̀ náà lẹ́ẹ̀sọ́ mọ́. Ṣùgbọ́n àkókò yìí lèmi rò pé kí ìran Yorùbá ó pera wọn, kí Yorùbá ó jà fún Yorùbá, kí Yorùbá ó fìfẹ́ hàn sí Yorùbá. Àmọ́ tí ẹ dúpẹ́ o, tó bá ṣe pé lílọ tí Aláàfin lọ Kwara State, tó bá ṣe pé lọ plead lọ́dọ̀ gọ́fìmẹ̀ntì Kwara State ni pé ẹ síjú àánú wo ọba Sàó, ẹ síjú àánú wo ọba Jẹ́bà, àbí sí àwọn yẹn ní ìsìn ká sọ pé wọn kì í sára wa. Mo dẹ̀ mọ̀ wípé táwọn yẹn ní ìsìn tí wọ́n bá ń padà claim nọ́ọ̀tì tí wọ́n di ọba tí ń lo tọ̀bán, ẹ̀yin yìí náà lẹ́ẹ̀kọ̀kọ́ bu wọn. Àbẹ́ ẹ̀ mọ́ ń tẹ̀ ń fojú Olúwo rí tí ì bá ṣe pé ṣe Ọlọ́run ju sí àáfàá lọ. Bí èèyàn bá wá wà náà tí bá ń jà fẹ́tọ̀ rẹ̀, tí ọ̀bá rẹ̀ ní gbèjà rẹ̀, tí ọ̀rẹ́ ní ṣàbẹ̀wò sí, tí ọ̀rẹ́ ní yẹ̀ wò, ṣé kò ní sù, sẹ́mi rẹ̀ ò ní pin. Tó náà bá wá di ọba tó gbaláwà ní, ẹ̀yin náà lẹ́ẹ̀ bọ̀ sórí social media ẹ sì wo ọdún
tí wọ́n ti ń fi ìyà àkọ́gbá láwàní tí wọ́n ti fi ń jẹ́. Inú mi dùn pé ó wà ní ọ̀rọ̀ Ta Lọ́lọ́hun, ó wà ní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi bàbá Àpètúmọ̀dù. Kí ló dé? Ẹ lọ́rọ̀ ńjọ́ tí wàhálà ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ ti ń fa wàhálà lórí social media tí ó pa Aláàfin lẹ́sọdọ̀jà. Ẹ sọjọ́ tí kan nú yín jáde tó sọ̀rọ̀ ọba Àjẹ́bà, tó sọ̀rọ̀ ọba Ṣàó. Àìmọye ìgbà ni mo pè yín ṣàkíyèsí pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín láṣíwájú ọba ńlẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lólórí ọba, sọ yẹ káwọn ọba kan wà ń bẹ̀ yẹn kíyà máa jẹ wọ́n látàrí wípé wọ́n gba láwàní. Tó bá ṣe pé kí títí tẹríba fún Emir ni, nígbà tí àṣẹ ti wá látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì pé tó ẹ gbọ́dọ̀ gbà fún Emir, kò sábúrú mẹ́ bá a láìfí. Ibi tẹ́lẹ̀dùmarè dá yín sínú. Kì í ṣe pé kò sílẹ̀ ń fẹ́ mọ́, kì í ṣe pé kò sílẹ̀ lóṣogbo, kì í ṣe pé kò sílẹ̀ lọ́yọ̀, kì í ṣe pé kò sílẹ̀ lókè Ògùn tó jẹ́ láàrin àwọn Yorùbá ẹgbẹ́ yín. Elédùmarè ló fi àánú rẹ̀ ló fi dá yín síbẹ̀ yẹn. Kò sí ní tó burú nínú kẹ́ ẹ gbà fún Emir, ìpè tó Emir ni mo gbà fún. Ṣùgbọ́n àléébù ńlá ni kí wọ́n gbé adé kalẹ̀. Mùsùlùmí ni mí tòótọ́, torí kéèyàn dé adé kò pé kó mọ̀ sí Islam. Kéèyàn dé adé kò pé kó mọ̀ sí Islam. Ó dẹ̀ jẹ́ ní tí Yorùbá náà máa ń jẹ̀ràn kan rẹ̀, tá a máa ń jẹ̀ràn rẹ̀. Àwa rí ọba kankan nílẹ̀ Yorùbá, àtolórí ayé, àtolórí ọ̀run, àtolórí Yorùbá, àtolórí igbá, àtolórí àwo. Ọba mélòó ló ṣàbẹ̀wò sáwọn ọba yìí? Ọba mélòó ló dìde síṣòro wọn? Ọba mélòó ló plead fún wọn? Táwọn náà tiẹ̀ fi gbà pé àwọn lọ́mọ ìyá, àwọn níran, àwọn lọ́mọ bàbá. Ẹnìkan tó tún wá lọ ọbẹ̀ lásán tí ò sì kì í ṣe bó ti sọ̀rọ̀ kan tó jáde bú o. Lẹ́yìn kó sọ̀rọ̀ fẹ́ pé Ọ̀yọ́ ló ní bí, ibi náà ló ní Ọ̀yọ́. Tó bá ṣe pé ń tọ́kàn sọ ní gbólóhùn kan pé tó Ọ̀yọ́ ló ní gbogbo àhín o, kí lẹ fẹ́ wí? Kì í ṣe kó sọ bẹ́ẹ̀, gbogbo yín dẹ̀ mọ̀ pé lines yẹn. Ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ sọ irọ́ dòótọ́, ọmọ nípọn díẹ̀. Wọ́n ti gbàgbé pé kò rọrùn láti sọ sálángá di kànga. Ta ni ó mú? Ta ló fẹ́ mú? Torí mo nígbàgbọ́ pé tó bá ṣe pọ̀ bàálù mi lórí rúrè àjò yìí, ẹ lè mọ̀ sọ pẹ́ún níbẹ̀. Orí t'Aláàfin mú wáyé ni, orí ariwo ni. Ẹ jára mọ́, ẹ mọ̀ pàǹso. Èmi o ló kọ́ mi àti ìdílé mi, èmi kàn ń fa àkókò yìí mo fi ń rọ ìjọba Kwara State tó lọ́n bá ní kí fídíò mi yọ láǹfààní àti dọ́dọ̀ wọn àti gbogbo ọ̀jọ̀gbọ́n tó wà ní Kwara State. Ẹ ṣètò àlàáfíà sípínlẹ̀ Kwara. Ẹ ṣètò àlàáfíà sípínlẹ̀ Kwara. Ọ̀rọ̀ Aláàfin ò ní nǹkan kan ṣe pẹ̀lú wàhálà tẹ́fẹ́ fà yìí. Ẹ ṣètò tó yẹ. Ẹ pé ọba Ṣàó, Your Excellency, ẹ pé ọba Àjẹ́bà. Ẹ kó wọn, ẹ lọ ṣàtúnṣe láàrin àwọn àti Emir, ẹ ṣàtúnṣe láàrin àwọn àti ẹ̀yin ìjọba. Ẹ ṣètò tó yẹ fún wọn. A mọ̀ pé ìjọba lágbára, ìjọba láṣẹ. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀jọ̀ yọ fúnra yín. Gẹ́gẹ́ bí wípé kálukú náà ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Ó dẹ̀ níbi tẹ́tọ̀ kálukú dé, ó níbi tẹ́tọ̀ kálukú mọ̀. Ṣùgbọ́n àyà ò ní yàgbàdo lóko ká wá gbàbèjì létí ńlé, kò jọra wọn. Kò jọra wọn. Tó bá yẹ pé torí social media ni kò jọ wá lójú. Àti yèyé kowé, àti yèyé dára, àti yèyé kí n tó ní yèyé àdàbà. Kálukú lè sọ tó bá wù torí pé orí social media la wà. Ní tí kálukú ọ̀jẹ̀ ní wá, Elédùmarè ò ní já pàdé tí ó jẹ wá o. Ṣùgbọ́n ẹ mọ́ torí ń tẹ́ ẹ̀jẹ̀, ẹ mọ́ tàràn Yorùbá lọ́pọ̀. Ẹ mọ́ jà torí ń ta fẹ́ jẹ, ẹ mọ́ jà tàràn Yorùbá lọ́pọ̀. Aláàfin ò bá lọ wípé bóyá òun lọ gbalẹ̀ ń bẹ̀ tàbí pé bóyá òun. Aláàfin mọ bí táṣẹ wọn dé, Aláàfin dẹ̀ mọ bí tágbára wọn dé. Ojú tá a fi pín yẹn kọ́ la fi ń pín ọbẹ̀ mọ́, gbogbo èèyàn ló ti mọ̀. Kò sí nǹkan kan tó bá láìfí nínú yẹn. Ṣùgbọ́n àwa lè torí pójú baálẹ̀ fọ́ kápá ní pẹ̀lẹ́fọ̀. Kápẹ́ ńgbà tó fi ti ní tó abẹ́ local government yẹn lágbára rẹ mọ́. I thank God, alhamdulillah. Tí a bá sọ pé abẹ́ local government yẹn ọba kọ̀ọ̀kan lágbára rẹ mọ́, kì í ṣe Aláàfin nìkan wọ́n fún lófin bẹ́ẹ̀. Gbogbo ọba ni. Gbogbo ọba ni. Gbogbo ọba ni.
tí wọ́n bá ní ọba kan irú bí wọ́n ṣe fún bàbá wa Àròsà One bí wọ́n ṣe fún ẹ ní alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìsìn wọ́n lè torí rẹ̀ kán lọ kílèmù lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n lè torí rẹ̀ kán lọ kílèmù lẹ̀ lókè Ògùn ìpàṣẹ wọn láàrin lọ́balọ́ba ẹgbẹ́ wọn ni tí wọ́n bá ń bẹ nípàdé lọ́balọ́ba kálukú mọ bí tágbára rẹ̀ dé kálukú mọ bí tágbára rẹ̀ mọ Aláàfin mọ bí agbára ẹ̀ mọ Aláàfin mọ bí agbára ẹ̀ dé ṣùgbọ́n ò ní torí ipágbára rẹ̀ débì kan tàbí ibì kan lágbára rẹ̀ mọ àwọn tó bá jẹ́ tiẹ̀ tó bá jọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ tó bá jọmọ bàbá ẹ̀ kó má ṣàbẹ̀wò sí wọn ìrùpófin dèèyàn tàbí tó bá dọ̀hùn kọ́ wá jókòó bí olúndù àwọn kan lọ́yẹ kọ́kàn sì wúre kọ́ dẹ̀ padà Aláàfin ó sì wúre yọ padà kí ló dé wọ́n ń pòun mágògò lẹ́nu wọ́n á sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ó sọ ní òní wọ̀n tún ìwọ̀n sí bó ṣe mọ̀ nù kálukú tún bọ́ ta o àwa ń bẹ ń lé o ààrẹ ibì kan ọ̀yá àkókò tá a ráyè sí ẹ mọ̀ pé ṣe tí a ò fa àyè gbà wá àkókò tá a ráyè sí la fèsì sọ̀rọ̀ o ẹ jáde o à ń retí yín.